ṣẹ̀ṣẹ̀ gbàgbé ohun tí mo sọ fún ẹ. Èwo nínú ẹ̀? Kílẹ̀mí ìdádé wo nínú ẹ̀? Ọ̀rọ̀ tá a sọ pọ̀. Tàbá sọ̀rọ̀ tó pọ̀ kò yẹ kó jẹ́ kan wà tó wà important sí ìtẹ̀ ìgboro máa gbàgbé láìláì. Bó ṣe máa jáde kó mi. Ní kíni? Kí ló kàn pẹ̀lú pé kí n kó mi? Owó tí mo bá ti sọ ẹ jẹ́ kí n sọ because ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ ti ń ṣe bí ẹ ti gbàgbé nǹkan tó gbé mi débi. Gbàgbé. Tẹ́yìn bá gbàgbé tó gbé mi débi owó yẹn ni mo sọ fún yín. Ẹ má nà ọ̀nà kùnà lórí owó yìí. Ṣáyà nígbà tó béèrè àwọn àbúrò ẹ̀ ní tí mo sọ fún ẹ wípé iṣẹ́ diwọ́ àti invest owó yìí àdẹ̀rí invest lágbára Ọlọ́run ọba ò ní banújẹ́ lórí wa. Ṣé wọ́n ṣáà ń tọ́jú yín dáadáa ṣá? Ń tọ́jú mi. Wọ́n fún yín lóúnjẹ. Dáadáa. Oúnjẹ tó fáwọn ẹlẹ́wọ̀n náà wọn máa ń mèsì ní. Kí ló ṣẹlẹ̀ dáadé? Kí ló ṣẹlẹ̀? Oúnjẹ ẹlẹ́wọ̀n ló ń jẹ. Ṣẹ̀ṣẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni. Àti bí ọdún méjì ló ti wá bí. Oúnjẹ tí wọ́n fún wa náà nìyẹn. Problem. Bíbélì sọ wípé ìró ayọ̀ la máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo. Ní agbára Ọlọ́run ìró ayọ̀ ló máa gbọ́ sí wa. Agbára Ọlọ́run. Daddy, personalize it. I understand. Ìró ayọ̀ ni màá máa gbọ́ sí yín. Búburú lè máa ṣẹlẹ̀ sí mi náà. Ẹbí mo ti mo sọ fún yín lórí ọ̀rọ̀ owó important. I invest. Owó mi ni o. Owó mi ni o. Owó mi ni o. My friend, Officer Ṣẹ́gun, I'm ready. For the best Yoruba movies this week, subscribe to Yoruba Movies channel on YouTube. Yoruba Movies channel. Tenny. Kí ló lè ṣe fún yín? Where's Fọlákẹ́? Fọlákẹ́! You are under arrest! Abẹ́rẹ́ òfin ni ogun o, abẹ́rẹ́ òfin ni ogun, ẹni tó fọwọ́ padà òfin lójú, tó ń tẹ̀lé báṣubàṣu tó ṣe bí ẹni gbọ́jú gbogbo èèyàn lọ. Abẹ́rẹ́ òfin ni ogun, sinimá ìlágbára jù ó lè kú. Abẹ́rẹ́ òfin làkọ́lé rẹ̀, ó ti jáde sórí ìgbà o. Abẹ́rẹ́ òfin tó bá ti gún ni àti yọ ọlọ́run kan lára ọ̀sára ni. Báwo ọmọ ọba tẹ ẹ̀kọ́ dákọ́ máa bẹ̀rẹ̀ ikú tó pa bàbá ẹ̀. Ilé ẹjọ́ yìí dá yín lẹ́jọ́ pé kí wọ́n lọ yẹgi fún yín. Àwọn ìjàrá ọlọ́sà tọlọ́pàá yín bá palábẹ́ òkúta rẹ̀. Wọ́n paradà wọn di àkúdàáyà. Gbogbo ìlú káàkiri ni wọ́n ti rí wọn. Kò lè pọ́sibú láéláé, o ò lè rí wọn mọ́ láyé. Ọlọ́pàá sọ wípé wọ́n ti pa àwọn èèyàn. Wọn ò pa mọ́. Ṣé òun kẹta bá fa gbùgbùrù àfagbó? Ẹni tó bá fi ìdà pààyàn nípa ìdà náà máa fi pa. Ṣé gbogbo sí solution àfikọ́ lọ sí court? Ilé ẹjọ́ pa láṣẹ kí wọ́n yẹgi fún ìwọ Nífẹ̀mí Babájídé. Ẹ̀gbọ́n ta ló fẹ́ fẹ̀mí ara ẹ̀wẹ̀ wo tó ń dọ́dẹ àwọn eléyìí? Agbófinró ń ké bẹ́ tọ́tọ́tọ́. Wọ́n ní kẹ́ni tó ń lérí ó ṣàgbéjẹ́ mọ́ wá. Ọ̀tọ̀ tébù làwọn eléyìí. Abẹ́rẹ́ òfin ó tó bọ̀ wá ìjà lálá. Sinimá ti tún abẹ́rẹ́ òfin rẹ̀. A crime story. Written and produced by Owólabí Àjàsà. Ṣọlá Oyèdélé ló direct ẹ̀. Starring Ọdúnladé Adékọ́lá. Owólabí Àjàsà. Wùmí Ajíbóyè. Bọ́lájí Àmúsọ Mr. Latin. Ọlá Ìyáyégbé. Ṣẹ́gun Ògúngbè. Ẹni ẹ̀fẹ́ ní ìtàn. Madam Ṣajẹ́. Yàwọn Ògúntóyìnbó. Yọlápọ̀ Oyèbámijí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun. Abẹ́rẹ́ òfin. Sọ́kàtúndì ní English. Action party movie ní. Sọ́pẹ́sì rẹ̀ ká yàtàyàtọ̀. Ó ti jáde báyẹn tètè lọ́ra ti yàn. Super Z, the beat murderer. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Whoa.
ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Oh, yeah. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé pọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi. Inú kan mo lò sí ẹ má lòlù méjì ìfẹ́. I'll be your refuge. I'll be your refuge and fight for you. I'll be your Superman. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé pọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi. Inú kan mo lò sí ẹ má lòlù méjì ìfẹ́. I'll be. mẹ́sì so ó ṣe ń ṣe ìranù tó ń ṣe ọ̀rẹ́ mi dẹ̀ sọ bẹ́ẹ̀ so that means pé tí wọ́n bá rí ọkùnrin tó bá rí ejò kó kọ́kọ́ pa ọkùnrin kó tó di pé ó pa ejò so gbogbo orúkọ tó pè pátápátá ló ń jẹ ìwọ ìkà olè ọ̀lẹ gómìnà ṣé fẹ́ báyé mi jẹ ni áfẹ́lì náà kí ló dé kí ló ṣe ló ṣe. ṣe ló mọ̀ tó wà lórí jù she used to be my wife yes mi ì lè fẹ́ mọ́ ilé àti òde ní fẹ́ra wa mo lè ti sọ fún ẹ wo ṣùgbọ́n nítorí irí tó jókòó yìí ẹni tí mo fẹ́ settle down pẹ̀lú ilé yìí o so please fi mí sílẹ̀ lọ́rùn torí ọlọ́run fi bẹ́ẹ̀ o ti gbọ́. shut your mouth ṣé o dáhùn yìí ní fọlọ́ mi ṣé o ṣe mọ̀ nígbà tó ju ẹ lọ ni. ìwé ni mo ṣé o fẹ́ wọ̀ fún bẹ́ẹ̀. sísí mi ìgbàlódé
kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣàwọ̀ kí ló ṣẹlẹ̀? Mo gbádùn mo sọ̀rọ̀. Wà. Aṣọ olórí burúkú kan náà lè ní dídí. So ọ̀gbẹ́ ló ti máa ń ṣọ̀ṣì tó gbọ́dọ̀ wá tó ń ṣe rà ní. Wà á lè rí èmi. Wà á lọ pè mí níyàwó ẹ̀. Wà á lọ pè mí níyàwó. Bẹ́ẹ̀ ni wọ́n lè sọ kí wọ́n sọ. Wo máa jẹ́ kó yé gbogbo yín pé ìtàgbọ́n kẹ́lẹ́ tẹ̀lé máa gòkè tó ń tẹ̀lé ló máa lọ sí. Kí ló ṣe ẹ̀kọ́ yìí? Àwọn ti sọ fáwọn ọ̀rọ̀ ìyàwó mi lọ. I'll be your refuge. I'll be. You should be following. You scared me. Talk to me now. Please, come on, dear. I had a dream. Dream? Yes. Allow me. I had a terrible dream. Terrible dream. Kí ló ṣẹlẹ̀ nínú àlá náà? Talk to me. I can't even explain it. Mi ò lè explain it. Mi tí ẹ lè sọ pé báyìí ló ṣe lọ. Mi ò lè sọ pé báyìí ló ṣe lọ. Babe, you know what? Just pray for me. Let us pray, please. Let us pray. Father Lord, in the mighty name of Jesus. In the mighty name of Jesus. Amen. Father Lord, I call on your name. Babe, you see, àdúrà ẹni ọmọ bó ṣe ń ṣe mí kò lè lọ dáadáa. Just take over, please. My heart is shaking. In the mighty name of Jesus. Amen. Ọlọ́run àgbàlagbà mi àti ìfàlà mi kò ní ṣe mọ́ lára. Amen. Ọlọ́run àgbàlagbà mi wákàtí pé gbogbo ọgbọ́n tí ọ̀rọ̀ ọ̀tá bá ní í ṣe pẹ̀lú. Èmi ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ Ọlọ́run má jẹ́ mi tí ẹni kú ikú kan bí kò ṣe yíyẹ ọlá ṣòtí lọ́kọ̀ tí mo sọ ikọ́ tí mo máa ń bá ẹ sọ lójú ayé òun wọ́n fúnra ti fi ń lára yẹn ṣọmọ ṣòtí rí. Mo believe pé ó yẹ kó ronú bí àgbàlagbà ni. I'm sorry to say, ronú bí baby. Come on, kò yẹ pé irú ẹ ló yẹ kí nǹkan bẹ́ẹ̀ máa jẹ náà. Kò yẹ kó máa jẹ àtọ̀. Gbàgbé pé àlá. Ó ní mo fẹ́ sọ fún ẹ. Alágò gan. Mo dẹ̀ mọ̀ pé ọ̀gán mọ̀ pàlágọ̀. Alágò bò ó sórí gbogbo àwọn àlá burúkú yẹn ní o gbé sọ́kàn o. Wọ́n ní téèyàn bá lálàá. Nǹkan tó bá ti rò lórí àlá ẹ̀ ló máa ṣẹlẹ̀. So inú rẹ̀ ro anything negative, positive lọ̀rọ̀ gbèsè ayé mi. So mi ìdẹ̀ fẹ́ mọ̀ o ti understand. Ọmọ ọgbà tó lẹ́sìn ìgbà rẹ̀. Fọlá gbọ́ mi àfikún wo ó máa ro ní o ó máa gbé sọ́kàn o ṣé òun ò mọ̀ wípé Jaiye ti gbé ẹ sọ́kàn ju gbogbo nǹkan tó ń ṣe yìí lọ ni tó bá fi woman sílẹ̀ ó máa lè máa parẹ́ o báyìí kí n parọ́ fún ẹ o ó bẹ́tà kó ṣọ́ra gọ́gọ́ ká má bàa ṣẹ̀ sígbẹ̀yìn o because èmi ò mọ reason tó fi lè sọ fún Jùmọ̀kẹ́ àbí kíni kó má bá tiẹ̀ lọ o ti lẹ́ni tó fẹ́ jẹ́ kó rìn tiẹ̀ síwájú náà jẹ́ kó mọ̀ kí ló dé náà boy kí ni ìṣòro ẹ now what is your problem now for God's sake kí ni problem ẹ now yóò láì bó ṣe ń tẹnumọ́ ọ̀hún máa yìí o dẹ̀ ń tẹnumọ́ ọ̀hún tẹ́ jẹ́jẹ́ bí ni. wo ọ̀rẹ́ ìjọ tó yọ lóhùn tó bá yẹ pé ó sú ẹ àbí ohun gbòkè o ò ní kankan tó fẹ́ sọ. bóyá kò lọ fẹ́ you understand what I'm saying ìyàwó mi ti dé fẹ́ǹsì mi ti dé ẹni tí fẹ́fẹ́ ti dé Jùmọ̀kẹ́ ti dé so I don't want to think about anybody I mean anybody ní tiẹ̀ fẹ́ ríro mọ́ kí ló ṣe náà. John to your law and for your information Jùmọ̀kẹ́ ń bọ̀ nílé mo máa mú wá sínú ilé mo máa mú wá mọ̀ ẹ́ you understand what I'm saying tó bá dẹ̀ débi John to your law ibi ni mò ń gbé o má hà ti bí ẹni pé mi ò gbé bí o this is my house for now. kí ló ń ṣẹlẹ̀ gangan náà ogún ẹ̀ ń dà kan kò tí ì dá tán o tún sọ pé wo ògùn dá méjì ẹlẹ́yà rè
ẹ̀sìn rèé lọ́wọ́ ẹ̀ kí mi àti ẹjọ́ ṣe sí papọ̀. a lè ṣe sí owó yìí gbára la ń búra náà. ṣé ìyá yẹn mo fẹ́ lọ gbé ní ṣé nílé èèyàn tí mo fẹ́ fẹ́ nìyẹn ni kó dà kó o ti rí Jùmọ̀kẹ́ ọmọ tán ọmọ tún ṣẹ́kù ó pọ̀ jù tó bá rí ó nà látòkìdí sálẹ̀ ni ọmọ yìí tí wọ́n gbọ́ bá rí ọmọ wa ní pé níbi mo kó ojú sí tẹ́lẹ̀ tí mo fi ń tẹ̀lé jayé kiri ọlọ́màjẹ̀ ń fẹ́ jayé ẹgbẹ́ ìyá mi. jọ̀dá wa lè ṣe wẹ́ẹ̀dì wọn wá ní ṣọ̀rẹ́ ọkọ ṣé inú ẹ̀ lè máa dùn àkúnṣágbádá wàá wà happy bọ̀bọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Fọlá. Bẹ́ẹ̀ni. Mo ti mọ̀. Àbẹ́yìn gan ni àlejò ńlá táwọn gan expect. Bẹ́ẹ̀ni, òun ló ní pé kí n wá sí ìgbà Jùmọ̀kẹ́. Yeah, you are welcome. Thank you, sir. Àbẹ́jọ́kọ̀ òun náà mọ̀ gbọ́ àwọn àjọ ń bọ̀. Ẹ ṣé gan sir. Báwo ló dé kí? Fine, thank you. Ẹ pẹ̀lẹ́ jáde. Hey, my baby. Ọ̀rẹ́. Good to see you. This is my friend. What's the weather for you? Yeah. Today, follow on show. Funny. Àti ṣe introduction kò tó dé. Well, I have to do my own too. Túndé, ìyàwó àfẹ́sọ́nà mi lélẹ̀, Jùmọ̀kẹ́, ọ̀rẹ́ mi ti máa ń sọ̀rọ̀ fún ọ̀hún lélẹ̀. It's a pleasure to finally meet you. Inú mi dùn gan torí pé ó máa ń sọ̀rọ̀ yín kan oríṣiríṣi nǹkan ló dẹ̀ ti sọ fún mi nípa yín. So bó ṣe jẹ́ nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn. Tó máa ń sọ̀rọ̀ àwa méjèèjì fúnra wa. Ó lè dọ́gba ní ọ̀rẹ́ mi. Yàn. O ti sọ̀rọ̀ tẹ náà fún mi dáadáa. O ti sọ̀rọ̀ ẹ̀dá tẹ jẹ́. O ti sọ bẹ ṣe jọ wà. In fact, mi ì rò pé kankan wà tí mi mọ̀ nípa yín bẹ ṣe dúró yìí. Mo hope pé nǹkan dáadáa ló sọ nípa mi ṣá because ìgbà míì irọ́ díẹ̀díẹ̀ máa ń fẹ́ wọ̀ tó bá ti jẹ́ nǹkan tí ò dáa ẹ ṣáà mọ̀ pé irọ́ nìyẹn. Nǹkan tó sọ nípa ẹ̀ pátá nǹkan tó dáa ni. Ó sọ̀rọ̀ ọmọ tó jẹ́, ó sọ̀rọ̀ èèyàn tó jẹ́, ó sọ nǹkan tó wà láàrin méjèèjì. In fact, ọ̀rọ̀ pọ̀. Kí tẹ̀ ló expect kì í sọ. Èmi gbà ládùúrà pé lágbára Ọlọ́run á ṣe lọ́rẹ̀ ara yín kalẹ̀. Jọ gbogbo nǹkan tí ọ̀rẹ́ mi bá ṣe. Má fi bí o, èmi ni kò wá fẹjọ́ sùn. Ẹ ti gbọ́. Inú mi ti ẹ̀dùn tí mo ti mọ̀ yín sí tó bá ti ṣe anything tó wrong èyí tí máa fi discipline ẹ̀ fúnra mi màá kọ́kọ́ fẹjọ́ ẹ̀sùn yẹn náà màá kọ́kọ́ wo bẹ́yìn ṣe máa deal pẹ̀lú ẹ̀ nà. Baby, you know I'm always a cool boy. I'm a gentleman. Jẹ́ kí n tètè lọ wo nǹkan tí mo gbé kaná fún ẹ. Yẹ mo ń ṣoúnjẹ fún ẹ lọ́wọ́. Hold on, Fọlámi. Ìwọ wà ní kitchen. Ò ń ṣe oúnjẹ. Ṣé kìí ṣe torí mi ṣá? Of course, for you now. Ìwọ làlejò nílé. Fọlámi, ìwọ fẹ́ ṣe oúnjẹ fún mi. Àjọ má poison mi, mo mọ strength ẹ̀. Kitchen ò sínú strength. Hey, don't even go there. Then ló sọ yẹn, not now. Kí ló ṣe mi kí n sọ yẹn fún wa? Ṣé ìwọ ṣe abẹ́ ilẹ̀ ẹ̀sìn? Mo máa ń dáná fún un. Ẹ̀dẹ̀ ń jẹ́. Ọmọ olóbi yìí. Ìfẹ́ ló sáré gbẹ̀yìn ọkọ àti ìyàwó. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi. Inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. I'll be your refuge. I'll be your. Kí ló ṣe tó sùn? Are you okay? Fọlámi. Oh, baby. Kí ló ṣe? What's going on? Baby, talk to me now. Ó dé bá mi sọ̀rọ̀. Don't worry, babe. Relax, just go back to sleep. I'll be fine. You'll be fine. Yeah, no, okay. I should go back to sleep. Wọ́n náà mọ̀ pé mi ní lọ sùn. Not until tó bá sọ nǹkan tó ṣe fún mi.
Let me talk to me now. You shaki nigi loba kuma mo iswe. Whatever it is, let me know. Enu la ma fi so. Okay. Well, nothing serious, but I'm so bothered. I got a lot in my mind, and you know, and then while we out, let's sort everything. And okay, I share some fishy because I have a business that I want to do, and business moveshi, I need lots of fishy, and for me to get money, I need to work before I could get the money. So I'm just thinking of how I'm gonna, get work and get the money so that I won't lose the opportunity of the business. No. Darling. So, how much is it? Babe, I don't want to bother you. I said that earlier. I don't want to bother you. You see, Otunshi, a lot of things for me, Jojo. You've been there for me. You've been taking good care of me. You've been giving me everything that I am not complaining. Tell me now. 5 million. 5 million. So, 5 million wishes. Èmi ti rò pé nǹkan tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Follow me, I've told you times without number. Pé gbogbo nǹkan tí mo bá ní, àjọ ní ni. I work for my money. I don't have to report to anybody. Gbogbo nǹkan tí mo bá ṣe fún ẹ, ó wù mí láti ọkàn mi wá láti ṣe fún ẹ ni. And your happiness is my happiness. Okay? Now let me shock you. I'll give you the money tomorrow. Are you kidding me? Please don't tease me. I don't want that, please. Just go to bed. Go to sleep. Just go to sleep, please. Darling, I'm not teasing you. I'm really serious about it. I'll give you the 5 million tomorrow. I'm offering 5 million. Yeah, I'm offering. Oh! Are you serious? No, don't go. Babe, you're going to give me 5 million naira tomorrow morning. I can even give you more. Really? Oh my God! Thank you so much, baby. Thank you. So you're happy now, right? Yeah. You warm my heart again. You warm my heart more. Babe, I don't know how I'm gonna appreciate you. You're just too sweet. No, don't make me cry. No, you can't, baby. Magic is so cool. You have your ways in words. Oh my God. I'll be your refuge. I'll be your Superman. So you are very composed to hear. Why should you stop? We are friends now. You don't bite. Mommy. How are you? Daddy, yes. Àdè expect àlejò ń lé wa kalẹ̀ yín o sí pé kí lẹ̀ ń fẹ́. Daddy Jùmọ̀. Kò sọ pé ó fẹ́ wá kó wa nílé àbí kí ni ó ní kò sọ. Oh, who are you now? Jùmọ̀kẹ́. Ṣé fẹ́ máa dá ẹ̀jà Jùmọ̀kẹ́ ni? Wọ́pọ̀ ni Fọlámi tá à ń expect. Bẹ́ẹ̀ni ma. Ṣé o kò jẹ́ àrẹ orí ṣọ́kùnrin mi? Mo mọ̀ pọ́n bẹ̀ ṣe. Oh my God. Ṣé fọ́kùnrin ni ẹ́? That's so scary, Daddy. Fọlámi. Yes, ma.
báwo dẹ̀ ni àwọn parents ẹ̀ ń kọ́? Àlàáfíà ló wà wọ́n òkè. Ọlọ́run ṣeun. Ok, ọmọ mi ti sọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀ pé ọmọlúàbí ló jẹ́ kò túbọ̀ wá jẹ́ kí ìwọ ọmọlúàbí yẹn kó wà nínú ọ̀rọ̀ ẹ dáadáa tó yẹ bí mo ṣe wà ẹ́ mo dá gan ọ but mo tún burú o mo burú gan ọ mi nífẹ̀ẹ́ kí o sọ ìyàwó ẹ̀ di bẹ̀m̀bẹ́ kó máa gbàgbàgbàgbà ọmọ orú inú ilé tó ti wá mú ìyàwó ẹ̀ o gbọ́. Daddy is a gentleman. In fact, a perfect man. Tẹ́ bá mọ̀ sí ẹ̀yin náà máa rí i pé ọmọlúwàbí. Kò sí wàhálà wọ́n ní ọ̀ní omu wá bó bá ṣe pé náà la ṣe máa bẹ́ẹ̀ pé èmi kàn tó kójú ẹ̀ kan ó tutù bí àwọn ọmọ tí wọ́n bí sílùú ìjà yìí ni ojú ẹ̀ tutù dáadáa. Wo ọmọ tó wà ń bẹ̀ wo àtìyàwó ẹ̀ jọ forékoré tí wọn náà dẹ̀ ra àwọn fámìlì ẹ̀ táwọn tẹ bá fẹ́ ṣe ti wedding kẹ jẹ́ kí n mọ̀ tó bá jẹ́ ti tówó ni ó wà nílẹ̀ kò sí nǹkan tá a fẹ́ fi ṣe. No, jókòó ìyàwó ẹ̀ náà dẹ̀ sọ̀rọ̀ nípa ti iṣẹ́ ẹ̀ fún mi ẹ̀ ní problem ẹ bá ti ṣe wedding yìí tán ẹ máa kọjá sí lóyìnbó so ẹ lọ mójútó kan nínú àwọn ilé iṣẹ́ mi ń bẹ̀ tí n bá ṣe fún ẹ ta ni mo fẹ́ ṣe fún. Thank you so much. Jókòó jáde jókòó so ọmọ mi nìwọ náà jẹ́ so èmi ní mítí nǹkan tí mo fẹ́ lọ mo kàn ní kí n dúró díẹ̀ ká kan ìra náà ni ohun tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ so ọmọlúwàbí yẹn má jẹ́ kó kú òun ọ̀rọ̀ ẹ̀. Ẹ ṣé gan ni Daddy. Thank you very much. Thank you sir. Thank you so much. Agbára ìfẹ́ Met mama jù bẹ́ẹ̀ yìí. Mummy, ẹ ṣé gan ma. Ọlọ́run ló ṣe Thank you so much. Say it again, say it again, say it again. Thank you. Jẹ́ kí n lọ wo oúnjẹ tí mo ṣe. agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé pọ̀. Hey baby, ẹ kú lọ. Hi, honey. Ready? Hey, come. What's going on? Yeah, jókòó. What's this? Yeah. 2. No. I'm good. Charlie. Yeah? Are you serious? More than serious. Jai, ó ti yí orúkọ ẹ tó wà lórí gbogbo property ẹ padà sí orúkọ mi àti tiẹ̀. Yes. Babe, what's going on? Lóòótọ́ ni pé mo ti change orúkọ tó wà ní gbogbo properties mi sí tèmi àti ẹ. Why did you do it? And do you know why I did it? That's what I'm asking. Why did you do it? Mo ṣe torí pé mo ti lóyún. Darling, I'm pregnant. Oh my God! Are you serious? Ọkọ mi ti lóyún. Thank you, Father, Lord. Thank you, Father. Thank you, Father, Lord. Babe, you're pregnant. But next 2 months, doctor to confirm me. Oh my God! Oh, ṣé wọn náà wá rí i pé so happy. Nǹkan tí mo ṣe yìí, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. I know. Nítorí oyún tí mo ti ń wá láti ọdún yìí tí mi ò rí tí Ọlọ́run má jàjà ṣe fún mi látọ̀dọ̀ ẹ̀. Thank you, Lord.
Fọlámi, ó mà ti yí mi lórúkọ padà nìyẹn. Mo mà ti kúrò lẹ́gbẹ́ àgàn. Mo máa ń ṣàgàn mọ́. Yes, babe. Fọlámi, thank you so much. That's all right, darling. Thank you. That's all right. Thank you. You're going to be a mother soon. Tí n bá fẹ́ ní gbogbo ayé mi, kò ní ìtumọ̀ sí mi. Èyí tó ní ìtumọ̀ sí mi jù ni eléyìí tó ṣe fún mi. Thank you, darling. Thank you. It's all right. Ọlọ́run ní ká fi mú ọ̀pọ̀ fún. Yes. I like to celebrate. Of course, yes. We have to. Baby, you're going to be a mother soon. Yes. And you're going to be a father. Oh yeah, I can't wait. Man, this is called for celebration, you know, babe. It's all right, darling. We're going to celebrate though. Hey, of course. Yes. Hey! Babe. Yeah. Feel. I can feel it. Feel now, baby. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Oh, yeah. Agbára ìfẹ́, kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára ìfẹ́, kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. Tínú bá ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi. Inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. I'll be your refuge. I'll be your refuge and fight for you. I'll be your Superman. Agbára ìfẹ́, kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Kó wá gbé mi wọ̀, kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́, kó wá gbé mi wọ̀. Agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìgbésí ayé mi ló ń gbé mi lágẹ̀tì bó ṣe gbége léra látàrí kiri torí pé mi ò lóyún àárọ̀ dalẹ̀ rí. Bẹ́ẹ̀ ni mi ò kí ń sọ lọ́wọ́. Àwọn ọkùnrin tí mo bá ti pàdé wọ́n pìtẹ́ fún mi pé wọ́n nífẹ̀ẹ́ mi. Wọ́n lù mí ní jìbìtì ara. Wọ́n gbowó ọwọ́ mi. Wọ́n tún fi ojú mi rí èèmọ̀. Ìgbà tí èsì ìpọ́jù ni mo ṣe fẹ́ para mi, ojú tì mí. Ṣé rí madam, ilé ayé lè rí yẹn. Àmọ́ gbogbo ohun tẹ́ kà sílẹ̀ fún mi tẹ́ ló ṣe yìí kò tí ì tó torí tó yẹ kẹ́ para yín. Because tẹ́ bá tún para yín ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ni.
Ọlọ́run kò fẹ́ fi mí ṣe sí ni. Ṣé mo ló wà lókè tó wó mi tó lè fi àjẹ mi tó lè ṣe kọ̀kọ̀? Ẹ má tún sọ̀rọ̀ òdì sọ́lọ́run. Ẹ má sọ̀rọ̀ òdì sọ́lọ́run mọ́. Ẹni tó lórí ò ní fìlà. Ẹ̀yin ní àwa wa ta wà nígbà tí a ń ṣiṣẹ́. Inú omi yìí la máa wà. Nígbà míì tí ò bá sí yẹ̀pẹ̀ létí omi, a máa wá ọkọ̀ lọ sáàrin omi lọ wá iyẹ̀pẹ̀ jáde. Kí ni ká ṣe fọlọ́? Ṣé a máa sọ pé Ọlọ́run ò ṣe fún wa tó? Madam, má sunkún mọ́. Èmi tọ́lọ́run fi ń ṣe gàrí tíra yìí. Ó ti mọ̀ pọ́jú ènì máa wáyé náà ni ló ṣe ní kó rí báyìí. Ẹ jọ̀ọ́ ẹ má sunkún mọ́. Ẹ jẹ́ ká kúrò ní ìlú. Ọlọ́run ní fẹ́ mi o. Ọlọ́run ní fẹ́ mi o. I'll be your refuge. I'll be your Superman. Máa jókòó madam náà ni. Mo wò ó. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú síbi ẹni tí mo fẹ́ bí yín o. Ṣé ẹ̀yin Ọlọ́run jogún gbogbo ohun tó wà nínú ilé fún àti gbogbo àwọn mọ́tò bọ̀gìnì tó wà táyà àti inú ilé láì? Ẹ̀yin ni mo wẹ̀. Èmi ni mo ní mo wẹ̀. Kódà èyí gan-an ló kéré nínú ilé tí mo kọ́. Ṣùgbọ́n mo kàn decide láti forí mi pamọ́ sí bíbá yìí nítorí adé orí náà dé ni. Mo ṣe láwọn ilé tó fáyín jù báyìí lọ tó jẹ́ pé mo gbé rent. Madam, lè wá fẹ́ lè fẹ́ da gbogbo ẹ̀ lẹ̀ láìsí ọ̀kọ̀ọ̀kan tó máa bá yín tọ́jú ẹ̀ tó máa bá yín yanjú gbogbo àwọn kíní tó máa bá yín ìlú tí gbogbo ẹ̀ má lọ má bàjẹ́. Ẹ̀rọ kí ló bá yín gbogbo ẹ̀ má bàjẹ́ tó yẹ. Gbogbo nǹkan tí mo ní pátá yìí kò ní ìtumọ̀ sí mi. Ṣé ẹ náà ti wá rí pé lágbà tí aṣọ́rè bá kọ́rọ̀ jọ ni tí kò mẹ́ni tó máa padà lọ. Mi ò kì í ṣọmọdé mọ́. Tí ẹ bá wo orí mi báyìí, ewu ló kún bẹ̀. Gbogbo èèyàn ní òun gbà mí gbọ́ pé iṣẹ́ ọwọ́ mi ni mo fi kó gbogbo nǹkan tí mo kó jọ. Gbogbo wọn ló ní belief pé bóyá mo tẹ́ǹdì. Bẹ́ẹ̀ dẹ̀ kọ́, iṣẹ́ ọwọ́ mi ni. I'm a very hard-working woman. I work for my money. Ẹ̀wọ̀ ẹ má sunkún mọ́ madam, Ọlọ́run ò ní pa yín lẹ́kún. Ṣé rí gbogbo ohun tẹ́ ẹ sọ kalẹ̀ yìí? Bó ṣe máa rí nìyẹn, kò sẹ́ni tó máa gbà yín gbọ́. Ṣé yìí mọ̀ wípé tóbìnrin bá ti ń dágbé tí ò lọ́kọ tó ń lọ tó ń bọ̀ lóun nìkan, ohun tó máa rò náà nìyẹn. Wọ́n ló tẹ́ǹdì ní fáwọn elérò kúkúrú tí wọ́n mú bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ owó yín. Àmọ́ madam, èmi fẹ́ bẹ̀ yín, ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ tí mo dẹ̀ fẹ́ bẹ̀ yín ẹyọ kan péré ni. Mi ò ní fẹ́ kẹ́ ronú rárá. Ẹ má ronú mọ́. Mi ò dé ní fẹ́ kẹ́ gbà á lérò dípòdípò wípé ẹ máa ṣe ìpè ẹ̀fẹ́ para yín abẹ́fẹ́ ṣe jàǹbá tó léwu fúnra yín. Ẹ má dánwò nítorí wípé bí a ò kú iṣẹ́ ò máa tán. Ẹni tó bá dé wà láyé yìí
madam òun mà ló ń rírètí gbà á. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò ní fẹ́ kẹ́ ṣe nǹkan tó máa mú ẹ̀mí yín lọ àbí tó máa ṣàbúrò fún yín. Ẹ jọ̀ọ́. Auntie boy. Thank you for saving my life. It's okay. Ṣé mo lè tọrọ kọ́ lọ́wọ́ yìí? Kí ni kò tẹ́ fẹ́ kí n ṣe fún yín? Máa ṣe fún yín. Máa ṣe. Ẹ máa sọ ọ́ jù. I'll be your refuge. I'll be your Superman. Mi ṣe mí ní méjì bó ṣe sọ báyìí nínú mo ti gbọ́ mo lè ti gbà ní pé màá fẹ́ mo dẹ̀ tún fi dá lójú wípé ọmọ tó ń wá yẹn á rí ní kíákíá àfinúṣoyún adẹ́fẹ̀ pọ̀npọ̀n kẹlẹ̀ tún máa wò mọ́mọ́ dé búra fún mi ó ní wípé òun ò ṣoògùn pé òun ṣe iṣẹ́ pẹ̀lú owó òun méjèèjì lòun fi kó gbogbo ọ̀rọ̀ tó ń kó jọ lòun fi kó jọ ó dẹ̀ tún lóun máa náwó fún mi ó lóun máa tọ́jú mi gbogbo nǹkan tí ń bá wá ń gbèsè ayé mi wọ́n á ṣe fún mi ọbẹ̀ gbà mí. pẹ̀lú gbogbo tó wá wí kí lè wọ́n fẹ́ ká ṣe gángan kò sí ṣe kò sáì ṣe máa fẹ́ ni o bàbá máa fẹ́ arábìnrin yẹn ni ẹ mọ̀ wípé tí n bá fẹ́ tí kú mi ya mo ti kú mi ṣe nìyẹn mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilẹ̀ tó fẹ́ kẹ́ bá mi ṣe kó má rí téèyàn kankan rò mọ́ yàtọ̀ sí èmi ọ̀rọ̀ mi ni kó máa wà lọ́kàn ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó má rí tẹ́ni bọ́ọ̀dì rò mọ́ ẹnu ẹ̀ wò mí mi ò tí ì fẹ́ lélẹ́yìí o tí n bá wa fẹ́ kọ́ mọ́ gbèsè ayé mi ló ti change bàbá ẹ ṣàánú mi ìyá tó ń jẹ mí ti pọ̀ jù mi ò fẹ́ jẹ̀yà wọn ẹ bá dé mọ́lẹ̀. ṣé ìṣètò ilé owó tó ní lọ mo ṣe ní. káwọn bàbá mo nífẹ̀ẹ́ mo ti nífẹ̀ẹ́ bó ṣe wà ẹ́ àṣẹyìn ò mọ̀ wípé owó tó wà lọ́wọ́ ẹ̀kún ṣòwò kékeré tí n bá fẹ́ bí ṣe wà mo ti bọ́ sínú ayé nìyẹn ìgbádùn ayérayé ni mo wà yẹn for life ni ọbẹ̀ ìdè wa pọ̀ èso wa pọ̀ kí mi àti ẹjọ́ máa kọ́ ọmọ olùbọ́. kékeré lè ìdí tí mo fi ń béèrè gbogbo ohun tí mò ń béèrè kí n lè mọ irú iṣẹ́ tí wọ́n ṣe gangan àbí ṣé kí n kúkú ṣiṣẹ́ tó jẹ́ wípé ọ̀dọ̀ rẹ ni gbogbo ọkàn rẹ yóò wà kò ní rí tẹlòmíì rò mọ́. kó má rí téèyàn kankan rò mọ́ àfi tèmi kó má lè sùn kó má lè wò. tó sì jẹ́ pé àkókò tó bá wá wù wọ́ láti yọ̀ǹda ẹ̀ kọ́ máa lọ ọ̀lẹ̀ filẹ̀ tí ò ní mú yọ̀ǹda ní. ìyẹn ló dáa jù so nǹkan tẹ́yìn tí a láti sọ ni wípé nǹkan tó bá wù mí mo lè máa fi ṣe ìgbà tó bá dẹ̀ wù mí mo máa yọkù lọ́rùn ara mi. bó ti jẹ́ gan-an tó bá dẹ̀ ti wù mí àti sọ pé òkè bóyá mo ṣe mọ́ yọrùn nìyẹn. àti pé bàbá yẹn wò níbo tí ẹni mò ń lọ ilé ayé yìí téèyàn bá ti ní owó kí lèèyàn tún wá káàkiri arábìnrin dẹ̀ ní owó kò sí nǹkan nílé fún mi nǹkan kan ṣe mọ́ ó wà òkè bàbá ó wà òkè jù ẹ̀yìn kan ẹ̀ gbádùn mi. èyí ò ní bẹ́ẹ̀ wúdé ọba mi yóò dà fún ọ yóò yẹ pọ̀. agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. ìfẹ́ ló sáyé kọ̀
ti ṣe gbogbo ètò lẹ̀ iṣẹ́ oníṣìgìdì mo ṣe fún ọ ó ti lẹ̀ yín papọ̀ báyìí gbogbo ìgbésí ayé rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ni ó mọ̀ wà kò sí nǹkan tí ó fẹ́ rò mọ́ tó ti yẹ. ṣé bàbá ẹ dábàá jẹ ṣe bí gbogbo nǹkan tí máṣe àti pèlè lọ́wọ́ ẹ̀ á máa ṣe fún mi. èyí tó béèrè gan yóò ṣe àmọ́ ìwọ ni kó wá tètè jẹ gbogbo ohun tó bá jẹ láàrẹ̀ báyìí gbogbo ohun tó bá mọ̀ pé o láǹfààní láti gbà lọ́rẹ̀ tètè gbà kó tó di pé ayé ó mọ̀ fojú sí yín là ọmọ pàmò èèyàn burú. jẹ́ kí n lọ gbé ṣìgìdì wá torí akọ àtàbò ní ṣìgìdì tí mo ṣe ìkan dúró fún wọn ìkan dúró fún òun mo wá lẹ̀ pọ̀ gbogbo ohun tó o bá fẹ́ báyìí ni ó mọ̀ ṣe fún ọ gbogbo ohun tó o bá fẹ́ ni ó mọ̀ ṣe fún ọ àkókò tó o bá sì rí i pé o ti ṣe tán pẹ̀lú rẹ̀ tó o ti gba gbogbo ohun tó o gbà lọ́wọ́ rẹ̀ kọ́ ọ̀dẹ̀ ìyá ni kò ní sí ẹ má bọ́dà àti sọ pé ẹ fẹ́ lọ gbé jáde nítorí tí mo bá gbé lọ lé kí n sọ pé kí n lọ tọ́jú ẹ̀ sílẹ̀ tó bá lọ rí kójú máa lọ já kójú ẹ̀ máa lọ kára mi ṣẹlẹ̀ wọ́n gbé mi tí rí nǹkan kò gbà wọ́n tó bá wà lọ́dọ̀ yìí nígbà anytime tí mo bá nídà àti sọ pé òkè owó ti sú mi o ẹ bá mi túká. ọ̀rọ̀ làákàyè ló tún sọ yìí ìṣòro pé oògùn yóò ti ẹ̀já ká tú èyí ò dànù oògùn tí ò pé ewé ẹ̀ ló kù kan oògùn lè bàjẹ́ àmọ́ wípé kọ́ máa rí lọ́dọ̀ rẹ kọ́ lọ rò pé bóyá òun ṣoògùn ọ̀rọ̀ làákàyè lélẹ́yìn ọ̀rọ̀ làákàyè lélẹ́yìn ọmọdé ìyá ọmọdé àgbà ni ọ́ ajá ní ṣọwọ́ gágágá sọ́dẹ̀ ọ̀gbìn ní bẹ̀rẹ̀ tẹ́wàtẹ́wà adébáfọ̀ Ọ̀rúnmìlà wọ́n lọ gbọ́ lọmọ níyàwó wọ́n ní ọkà ńlẹ̀ ẹ̀bọ ni kọ́ wá ṣe irú ẹ̀bọ a máa gbé ní àtètè kẹ́sù àgbè ọ̀kàrẹ̀. òye wa ní tí o ogun ṣe kókó. ṣe ọ̀rọ̀mọ rẹ̀ ṣe a máa sunkún ejò òwúrọ̀ àjò rẹ̀ gbogbo ara báyìí ní ìlẹ̀bẹ̀ fi ń wo lókun ọ̀rọ̀ lọ́sọ̀. ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká tínúbà ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi inú kan mo lò sí ẹ má lòlù méjì. ẹgbẹ́ wa níbo ló dà. ẹ ká sí. ẹ jọ̀ọ́ bàbá Ifádọ́lá ni mo béèrè ṣé wọ́n lè. Ifádọ́lá kẹ bàbá ti kú nsìn ó ti ṣe díẹ̀. bàbá kú kẹ kí ló ṣe bàbá kí ló ṣe wọ́n. accident ni. ọ̀nkú ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ sọ fún mi bóyá mo lè bá yín wá nǹkan ṣe sí. mo ti ní problem Ọlọ́run mo ti ní problem bí mi ṣe ń bá yín sọ̀rọ̀ mo ti ní ìṣòro tó tóbi ni o ẹ wo báwo gbọ̀ngàn lẹ́yìn ṣe jẹ́ sí bàbá. ọmọ bíbí inú wọn lè ní. ọmọ bíbí inú wọn ni ọmọ bíbí inú wọn ni very good ẹ wo láti bí ọdún mélòó kan sẹ́yìn ó ti pẹ́ díẹ̀ mi ìfi bẹ́ẹ̀ rántí mọ́ mo ní kí wọ́n bá mi ṣe iṣẹ́ kan iṣẹ́ yẹn ṣìgìdì ni ṣìgìdì méjì bá wọn wá so pọ̀ wọ́n wí wọ́n fi nǹkan ogun pọ̀ báyìí wọ́n wá jù síbi kan àwọn nìkan ni wọ́n mọ bí tí wọ́n sọ kínní yẹn sí o mi ò wá lè sọ ọ́ lè ti sọ fẹ́yìn kó tó di wípé wọ́n kú ẹ wo ṣe rí kínní yẹn mo fẹ́ kó bá mi scatter ẹ bá mi wọnú lẹ́sìn kẹ lọ mú wá síta kẹ bá mi yà oyè yín tó bá pẹ́ máa gé ni kẹ gé gbogbo ẹni tí tẹ bá fẹ́ fi ṣe ẹ ṣáà fi ṣe kí gbogbo ẹ kó wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jọ nítorí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ jọ.
ẹ̀gbọ́n ṣé iṣẹ́ yẹn ò jẹ ni. ó jẹ́ èmi gangan mo ní ṣe ìyàwó mi mo ṣe sí èmi àti ìyàwó mi gangan ni ṣìgìdì kan ṣìgìdì kejì èmi mo jẹ́ kan ìyàwó mi ló jẹ́ kejì àwa méjì lọ́wọ́ á lẹ̀pọ̀ ṣe rí àwa méjèèjì mo wá fẹ́ ka ó yẹ yín kaskata because ó ti ń ní mi lára mo fẹ́ kó oníkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó oníkálukú máa lọ lù ẹ́ mi ò ṣe mọ́ mi ò fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́ ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹ kàn bá mi yà nítorí pé ó ti ń ní mi lára ó ti ń ní mi lára ó ti fẹ́ báyé mi jẹ ẹjọ́ nítorí Ọlọ́run ṣó dáa kí n jábúrò yín àbí kí n jẹ́ gbọ̀n yín kóbìnrin kan wá máa ní mi lára ẹjọ́ ẹ ṣàánú mi ẹ tètè wọlé kẹ lọ bá mi mú wa kásáré kásítà yẹn sí bóyá máa dáná sun. ẹ̀gbọ́n tíró ti yẹ lójú òkú báyìí. kí ni túmọ̀ yẹn kò yé mi. ṣé rí àkọ́bí bàbá tó jẹ́ ẹ̀gbọ́n ti tèmi pásítọ̀ ni. kí ló ní í ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀. ṣé kéré bóbó ṣé kéré bàbá lẹ́gbọ́n ti tèmi ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀sìn títí wọn ó lòdì sí ìkọ́ tí bàbá ṣe kété tí bàbá kú tọ́ báyìí ṣé ni wọ́n mú gbogbo ògùn wọn tó ń jó níná ó ń jóná lálálálá báyìí ní àfi bí ìgbà tí wọ́n bá ń jáde lẹ́nu ṣan. iye tó sọ sínú odò wọn ti sọ sódò kò sí kankan tá a lè ṣe sí ẹ̀gbọ́n ọ̀nkú èmi rò pé bí a mo lè ẹ̀pù yìí bó ti jagbára mi. èwo sẹ́ẹ̀dì gbogbo ni odò tí wọ́n ju gbogbo àwọn tó jù sí ẹsẹ̀ odò gbogbo ló wà. mo odò ògùn àtòkù. ọ̀nkú. ayé ti padà bàjẹ́ báyìí tèmi ti bá mi. ọ̀nkú èmi ń jáde ni ẹ fẹ́ já wọlé yẹn mo rò pé bóyá mo lè ẹ̀pù yìí bó kọjá agbára mi lè parọ́ tó bá rí bákan náà. ewu ẹ má lọ ojú tó lọ gbogbo bàbá fún ẹ níbo lọ. ayé mi ti bàjẹ́ ayé mi ti padà bàjẹ́ finalist bí báyìí. bàbá fọdún náà gbọ́dọ̀ kú wọn gbọ́dọ̀ kú ẹjọ́ níbo lẹ sí wọn sí níbo ní kọ́kọ́ ní sàárẹ̀ wa àti ọ̀. ìwà tẹ́ wù yìí ìwà káfíìrì báà ni ó burú jáì ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ irú ìwà tẹ́ wù yìí ó jẹ́ ìwà tó máa ń bí Ọlọ́run nú kí ló lè tó bẹ́ẹ̀. àfà ṣẹ́rí ẹ má gbà wá ni torí ibi tí ọ̀rọ̀ dé dúró ń sìn òun gan fúnra rẹ̀ kò gbádùn ọ̀rọ̀ ayé ẹ̀ mọ́ mo dẹ̀ máa ń kìlọ̀ fún mo ti kìlọ̀ fún títí pé kó fọ̀rọ̀ ọ̀rọ̀ arábìnrin yìí lẹ̀ arábìnrin Jùmọ̀kẹ́ tá à ń sọ yìí àmọ́ kò ń gbọ́ kò dẹ̀ ń gbà ẹ jọ àfà. oh my god ṣé ọ̀rọ̀ tó yẹ kó máa sọ bíbá ẹ lélẹ̀ kí ló tó ṣe báyìí náà ìwọ náà wò ṣé adúrú yẹn ni mo fẹ́ máa gbé káàkiri níbo mo fẹ́ gbé wọ̀ níbo mo fẹ́ gbé sí níbo mo fẹ́ tì í sí ṣáwọn èèyàn ní máa fi mí ṣe ẹ̀yẹ ni àwọn parents mi gan wọn gbọ́dọ̀ mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ go on pẹ̀lú mi and you are here you are just saying nonsense okòwò sọ nonsense tó yẹ kó jẹ́ kó bá mi bẹ àfa kó bá mi wá solution sọ̀rọ̀ gbèsè ayé mi tí gbogbo ẹ ṣe máa tò ẹ wọ àfa ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ má dá lọ ṣé gbogbo tó ń sọ yẹn ká gbà wípé ìgbà ìmọ̀ ni but at the same time ẹjọ́ torí ọlọ́mọ kékeré ni mi ò lè gbé yàn yẹn ẹjọ́ mi ò lè gbé yàn yẹn. òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni sẹ́ni tí ọ̀rẹ́ yín sọ tó ń bí yín nú yóò bí yín nù torí pé ara yín kọ òótọ́ ọ̀rọ̀ ni. àìní sùúrù yín ló jẹ́ kẹ́ ẹ sọ pé ẹ sunkún ògiri kò tó gidi kankan tẹ́ fẹ́ sunkún. ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí èyí fún ara yín lè fọwọ́ ara yín jálé agbọ́n o. ṣé di arábìnrin tá à ń sọ pé yìí nígbà tẹ́ pàdé ẹ̀ ó nífẹ̀ẹ́ yín gan aláàánú èèyàn ni ẹni tó jẹ́ wípé yóò tún ìgbésí ayé yín ṣe táwọn èèyàn ó mọ òwe tí wọ́n mọ ní ọlọ́nkẹ́ lágbájá. nígbà tẹ́ pàdé Ọlọ́run ẹ̀yin náà sí nítorí wípé yóò dọlọ́mọ láyé nínú kádàrá rẹ̀ ẹ̀yin ni onísábàbí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ ti fi wádùwádù ẹ ti fi rí ẹ̀dà lórí kọ́ kò sì bí ó ṣe níbẹ̀ yàn lọ́wọ́ a fi wádùwádù a fi da ọbẹ̀ gbóná sẹ́nu ṣé ẹ mọ̀ páwọn ògbò ọbẹ̀ tí a fi wádùwádù dà sẹ́nu nígbà tó bá wá tutù tán
ǹjẹ́ ahọ́n tó ti bó yóò ṣe jẹun bí? bí kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ arábìnrin yìí fúnra rẹ̀ gan ti ń rò ó wípé òun ó padà fìyín lẹ̀ irú ẹni yìí tí ẹni tá a lè mọ̀ fẹ́ lọ ni ó ń rò ó fúnra rẹ̀ yóò padà lọ fúnra rẹ̀ ni nígbà tọ́lọ́run bá ti dá lóhùn iṣẹ́ tọ́lọ́run ọba rán yín pé yín ó jẹ fún nígbà tẹ́ bá ti díṣẹ́ yín fún tán òun wà fún ara rẹ̀ lọ yóò tó wá ṣe oore fún yín débi wípé gbogbo ayé mọ̀ bá yín yọ̀ ìyàwó tẹ́yìn fúnra yín ó padà fẹ́ yóò wọlé bá oore ni ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí fún ara yín lẹ gbé kọ́ńtíráàtì fẹ́ ṣù ṣé mi mo bá yín gbé fún mi. ẹ bá mi reverse gbogbo kìíní ẹ bá mi reverse everything mi ò fẹ́ it's too much for me ó pọ̀jù fún mi ó pọ̀jù fún mi mi ò lè gbé níbi tọ́rọ̀ dé dúró yìí kò sí tá a lè ṣe sí o. ẹ wo ìjọ afọ ẹ bá mi reverse ẹ bá ń bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àfa ẹ wo ṣe bí bó sọ pé ọ̀dọ̀ yín lọ́lọ́run wà ní ẹjọ́ ẹ bá ń falùkúrá ìbẹ̀ lọ́run ẹjọ́. bẹ́ẹ̀ni àti bẹ Ọlọ́run ò lé kò sí ṣáájú àti kì í sábà àgbà àfàìṣe ńláfà ìgbà. ǹjẹ́ àwa lè fi àdúrà ṣáà lè fi bọ́lọ̀ fa wàhálà bí? iṣẹ́ tọ́lọ́run ò rán yín ẹ ti jẹ́ àìní sùúrù yín ló dàgbò wàhálà yìí lẹ Ọlọ́run ọba fún ara rẹ̀ gan ọba onísùúrù ni nígbà tí wọ́n ń ka gbogbo orúkọ Ọlọ́run ọba bọ̀ nígbà tí ó pa rẹ̀ ó ní òun ní sọ̀bù láfara rẹ̀ ẹ̀dì sí ní sùúrù fèsì tí ń bẹ́lẹ̀ yìí o. mi ò lè jẹ́ tó ọlọ́ ṣùgbọ́n mọ̀ Ọlọ́run ó fọ yíyọ. ọlọ́ àfa mi ò lè jẹ́ tó kí ni mo fẹ́ ṣe tọ́ra ayé mi báyìí. bó ti jẹ́ lọ. agbára ìfẹ́ kó má gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. ẹ̀yin ò ṣe padà sí mo mà ní ẹ̀jẹ̀ àkọ́ mo dẹ̀ lérò pé solution ló máa jẹ́. Yes. Sọ jẹ́ ká gbọ́. Mo rò wípé o ṣe fi Jùmọ̀kẹ́ sílẹ̀ kó máa fẹ́ jayé lọ. Ṣùgbọ́n wípé Jùmọ̀kẹ́ ó kéré ó dẹ̀ wá òkè ó máa rọ́kọ̀. Àsìkò sì wà fún dáadáa. Understand? So ìwà àti jayé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ yín bí ẹ ti ṣe ń bá àpọ́n yín lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ̀kọ́ máa fà á. Will you shut your mouth today? Irú òun játíjátí wo ló sọ lẹ́nu ìgànnà? Ìgbà tó ní láìdí àfọmọ́ pọ́wọ́ gidi kan ló fẹ́ bá mi sọ ni. Kí ni ìtumọ̀ pé kí n fi Jùmọ̀kẹ́ sílẹ̀ kí n máa tẹ̀lé Jayé kí n máa fẹ́ Jayé? Kí ni ìtumọ̀ gbogbo ilé? Alẹ́mi àti Jayé ò lè fẹ́ra wa Jayé jù mí lọ. Ṣé tí ń dùn ẹ̀rí? Orí burúkú ọ̀rọ̀ ló bá mi sọ yìí o. Orí burúkú ọ̀rọ̀ gbáà ló bá mi sọ yìí. And please tó bá lọ́rọ̀ kí ló fẹ́ sọjọ́ kókó gbé mi dákẹ́ síbẹ̀. Wo sórí Jùmọ̀kẹ́ tó ń wò yẹn ìyàwó mi ni kò dẹ̀ sí ẹnikẹ́ni tó máa sọ fún mi pé kí n má fẹ́ á bímọ fún mi abọkùnrin abọbẹ̀rẹ̀ á dirú á dẹ̀ dìgbà fún mi. You understand? For your information mo ti lọ ṣe introduction pẹ̀lú àwọn parent ẹ̀ á dẹ̀ ti mú ọjọ́ ìgbéyàwó. Fọlá mo ti ṣe introduction pẹ̀lú Jùmọ̀kẹ́ ó mà dájú o dúró pẹ̀lú gbogbo rárá tó sọ yìí ṣé kí ló ṣe fẹ́ kí woman ṣe ohun inú ẹ̀ kò ní ṣẹ́yìn náà. God kò sí problem díẹ̀ ní Talabanu beach because ẹ̀gbọ́n ò lè gan ọmọ lẹ́sẹ̀ kan ní kan yọ lẹ́sẹ̀ bàbá ẹ̀ o kò yẹ sí díẹ̀ ní tèmi bẹ̀ ṣe ti gbọ́. Bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ díẹ̀ ní tiẹ̀ bẹ́ẹ̀ ló tọ́ and tó bá gbọ́ wípé èmi àti Jùmọ̀kẹ́ à sí ń lò mọ́ àjọ travel out ni o. Travel out? Bẹ́ẹ̀ ni. Bó la fífi wá yẹn sí? Ó mà ó. Oh sorry ibo ló fẹ́ fi Jayé sí? That's what I'm saying. Ìwọ ní ìgbó nǹkan tó sọ. Woman yẹn Túndé má báyé mi jẹ́
Má bàyé mi jẹ́ mi ò lè fẹ́ jàgbé. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. Hey baby. I'll be your refuge. I'll be. I'm sure. Follow me. Able to move for the past 2 weeks. Babe, come on now. I told you when I want to leave this house. Mo dágbére wípé mo lọ sí Ghana. Mo lọ bá business partner mi fún meeting, and we did several meetings, and we carry out a lot of business. Níbẹ̀ náà ó wà lára nǹkan tó dẹ̀ jẹ́ kí n pẹ́. And why are you asking all this? I told you before I left this house wípé mo lọ sí Ghana, and you permitted me to go. And you know what that asked me to go to Ghana? Ṣé mi ìbéèrè lọ́wọ́ èdè tó lọ ni? Mo ṣàlàyé fún mi and you said I should go. Do you think I'm a fool? I don't understand. What are you talking about? Do I look like a fool to you? Babe, what is going on? Please, tell me what is going on. I don't understand you. Ghana. Of course, yes! I went to Ghana. I'm just coming back from Ghana. Meeting? Of course, yes! Wedding to lọ ṣe lélẹ̀. Mo ti mọ̀. Kò bó mọ́. Why tó ṣe wá parọ́ fún mi? Why are you lying to me? Where have I gone wrong? How could you stab me like this? How could you stab me in the heart? Follow, talk to me. Talk to me. I need answers. I need answers. You have to talk. Masoro, I need you to talk. Talk to me. Talk to me. Tengo, you already know by yourself. Ṣùrí ọmọ Jùmọ̀kẹ́ tó ń wò yẹn. She is my childhood lover. We've been together láti ìgbà tá ti wà ní kékeré. And fine, we were departed for a while. Adẹ̀tún àríra wa he. Ó dẹ̀ ti ní àdéhùn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tàtijọ́ sọ fúnra wa. And I have no choice than to go for her and get her married. And besides, Jai, I can't marry you. I can't marry you for crying out loud. Ó jù mí lọ. Gbogbo nǹkan ló fi jù mí lọ.
You're older than me. Jọ̀ọ́ sọ fún mi. Níbo ni mo fẹ́ gbé ẹ̀wọ̀n? Báwo ni mo ṣe fẹ́ ṣe? How do I want to do it? How do I want to explain it to my parents that you are my wife? Báwo ni mo ṣe fẹ́ ṣe? Follow me. Hey, come on here. Ó dájú mà ní ẹ̀. Kí ló tó fi mí ṣe sí? Wáyé tó ṣe kó mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ? Ó ti jẹ́ káwọn èèyàn jìrọ̀ ọ̀rọ̀ lára mi. Fọlá mi, o lè dúró síwájú mi tó ń sọ fún mi wípé mo jù ẹ́ lọ. Ṣé o ṣe mọ̀ wípé mo jù ẹ́ lọ ni? Kí ló fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ, Fọlá mi? Gbogbo nǹkan tó fi fẹ́ ọkùnrin ni mo fi fẹ́. Àárọ̀ mi, ọ̀sán mi, alẹ́ mi, ìwọ ni mo fi fún. Kò sí nǹkan tí mo ní láyé tí mi ò fi fẹ́ Fọlá mi. Fọlá mi, why? Why? Why tó ṣe ṣe báyìí fún mi? Ó ti stab me. Ó ti stab me. That's enough! Enough, please. Enough! Enough, darling! Listen, I can explain myself. Explain? I can explain myself to you. There's no need for explanation. What if Mama say? Jaya, I have so much to talk about. What if Mommy? What if he finishes? I can't believe this. I can't. He wants to make me say you believe no. Ever will go to buy for me. You were my last hope. You were my joy. You were my life. You were everything to me. Uncle. Doctor. Pẹ̀pọ̀lá. So kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ ní tí wàá bíbá láti ẹ̀kọ́ kó bá mi sọ̀rọ̀ mo ń bá sọ̀rọ̀ kó tiẹ̀ wojú mi àtọ̀. What's going on? Ẹ jẹ́ kí n ní ọ́fíìsì mi. Ẹ wo doctor, mo mọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún mi. Ẹ má dẹ́rù bà mí. Kí ló ṣẹlẹ̀? Actually, I'm responsive treatment. But I need láti sọ̀rọ̀ personally. Àwọn sunkún kò dé sọ̀rọ̀. Abirúkú lè báyìí tó lọ lọ. She will be fine. Ìfẹ́ tó sọ̀rọ̀ àpọ̀ kò ní tú àká. Tinú bá jẹ́
So, ẹ má worry. Tá bá ti di ìgbà máa fún ọ ní treatment for you. Ẹ kú tọ́jú madam. Mo máa kí ẹ̀yin ẹ kú tọ́jú. Doctor, what is going on? Ṣé ibẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn? Ó dẹ́rù bà mí gan. Like, nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni kẹ́ sọ fún mi. Anything tó bá wrong ni kẹ́ sọ fún mi. Actually, kò sí nǹkan tí ó ń dẹ́rù bà wá ní nǹkan tó ń ṣẹlẹ̀. A kò máa ní láti refer madam lọ sí psychiatric hospital for necessary treatment wọ́n need. Psychiatric hospital. Psychiatric? And they need that they ship very fast because wọ́n need ìtọ́jú. Take it easy. Take it easy. No, I do it to myself. Take it easy. I do it to myself. Ẹ ní láti bẹ̀rù. Take it easy. To the right place. Náà là ń gbé wọn lọ yẹn. Jayé ti yà wọlé nìyẹn. No, ẹni tó bá lọ sí psychiatric home mi ò pé ó yà wèrè. Ó kọ́ lè jẹ́ for reset. Relax. Relax, please. Relax. Calm down. Calm down. ti àwòrán báyìí ọlọ́run wọ́n bọ̀bọ̀ yìí kò yẹ kó máa wà ní àárín àwọn èèyàn kò yẹ kó máa gbé láàrin àwọn èèyàn ìkà ni ẹ́ ọ̀dájú ni ẹ́ kò yẹ kí ọlọ́run jẹ́ kí mi àti ẹ mọ̀ rárá dúró obìnrin yẹn yàwèrè ládùúgbò gbogbo tó ti gbéṣe nígbèsí ayé ẹ̀ ọmọkùnrin yìí ó máa dájú ó máa yàkà ẹ̀dá o ìwádìí máa gbé ìgbésí ayé aláyọ̀ báyìí ṣé o mọ̀ pé ẹni tó yàwèrè kò yàtọ̀ sí ẹni tó ti kú because kò lè mọ̀ nǹkan tó ń ṣe mọ́ o ti jẹ́ kí wọ́n máa parí ayé ẹ̀ sí my dear nice ju gbogbo tó ṣẹlẹ̀ sí láyé ṣorí ilé tó ń sọ nígbà yìí kò ń ṣọ̀rọ̀ tí ẹ̀ka sọ́ọ̀sì àtọ̀ kò sàtàrọ̀ mo ti ń káàkiri tí mo lọ sí mo tí ẹ wọlé kí n freshen up kí n relax. tí máa fi bàtà gba etí ẹni páyà lẹ́yìn lọ. o fẹ́ wọlé síbo wọlé sínú bíbá o fọ́ ni gan o wọ wọlé kọ wọlé ní so wà wọlé sínú bí àbí gbọ́ láti èmi lọ èmi pẹ̀lú ẹ̀ a ò ṣọ̀rẹ́ mọ́ a ò ṣí ọ̀rẹ́ mọ́ please and wọlé yàrá má wà mí wá mọ́ because kìtẹ̀ ní fáwọn máa kókó láìpẹ́ kò sọ̀rọ̀ ẹni máa kó kúrò má jẹ́ kí n rí ẹ mọ́ lọ́dọ̀ mi yes now nítorí pé ìjọ tí ọlọ́run bá máa fi ìyà jẹ ẹni bí tí ẹni bí bá máa kéré ẹ mi gbọ́dọ̀ dúró tòsí ẹ because èmi ò bẹ́ẹ̀ jẹ́ gbì mi lè gbọ́dọ̀ bẹ́ẹ̀ kú gbì o ti understand
ìwọ gángan ni kó dá jẹ gbogbo ìyá ẹ pátápátá. Aṣọ tani jọ ṣé ìwọ ni wọ́n fẹ́ yà sínú 5,000 naira àti CBN fẹ́ ṣe àbí kí ló mú ìbá ìwọ máa ní àbí kan ṣí ẹ ni ìwọ ni kí ni. ṣé òun fi style yìí kúrò nínú ilé. style èmi màá fi style yẹ nínú ilé mi èmi ò lè pẹ̀lú style mo ń lé ẹ straight mo ń lé ẹ gangan bọ́ síta kí ló mú ìbá style who are you o fọ́ ní gan ìka jatijati máa dúró kó pa mí àbí ìwọ tó lè ṣe lè fún èèyàn kan yẹn kò sí tó lè ṣe fẹ́ dala ibi tẹ̀mí tèmi báyìí ìjọ ti jatijati ìsámà wájà di kíákíá ó ti ń pẹ́ jù because mo ṣe ń rí ẹyẹ èmi gan ti fẹ́ máa dàbí ẹ̀ ṣe ló dàbí kí n mọ̀ bẹ̀ tàbí nǹkan kí n bẹ̀rẹ̀ sí gún ẹ̀ so mi ìdẹ̀fẹ́ jọ ẹ́ ìwọ ni ìka èmi ò dẹ̀fẹ́ jọ ìka. Please master idiot ìka. Tinubu ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. I'll be your refuge. Jùmọ̀kẹ́ ṣé o rí mi ni mo ti wà ní reception yẹn láti for like 2 hours nísìn tí mo dúró díẹ̀ mo ní kó bá mi pè ẹ́ wọ́n lọ sọ wípé o fẹ́ rí mi kí ni mo ṣe kí ni mo ṣe òde tí wọ́n ń lo òde tí ṣe bí ẹni pé o rí mi má ṣe báyìí fún mi. You're really stupid. What have I done wrong? Yeah, you're crazy. Fọlámi lẹ́nu tiẹ̀ sí èmi. Fọlámi, you really have some guts, you know. Kí ni mo ṣe? Kí ni nǹkan tí wọ́n ṣe? Kí wọ́n máa lanu máa béèrè lọ́wọ́ tèmi pé kí ni nǹkan tó ṣe? Fọlámi, ìkà ni ẹ́, ọ̀dájú ni ẹ́. Yes, because I can't imagine pé èèyàn máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fẹ́. Somebody will be that nice to you like that woman was. Why they pee about that way? You're really heartless. Sori ìwọ Jùmọ̀kẹ́ sori gbogbo nǹkan tó gbọ́yìn àbí tó rí àbí tó lè kà kò rí ìṣù tó ń gbé lọ títì sori sábàbí ni gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn sábàbí ni ìwé àti ilé àwọn òdìgbò kan kárí. Quiet! I mean, keep quiet. Ti dákẹ́. I must really be stupid to you. Yeah. Mo stupid ni tí n bá stupid o ní máa sọ fún mi kó máa try láti máa explain what I already know and you still trying to sugarcoat it. Sugarcoat ẹ sórí ìwò torí tiẹ̀ náà ni mo ṣe gbogbo wàhálà tí mo ṣe kó ṣe torí nǹkankan torí tiẹ̀ ni. You know what? Mo gbà already báyìí pé mo ti waste so many years already. I know. Tí èèyàn bá sọ owó nù or tó bá lose owó in business ó sì lè recover ẹ̀ padà. But in life, a time wasted. Kò sí bí èèyàn ṣe fẹ́ recover. But I'll pick the pieces of my life again. Fọlámi, you know what? I do not want to ever see you again. Yeah, and I mean it. Mo ṣorí gbogbo tó ṣẹlẹ̀ torí tiẹ̀ náà mo ṣe torí future wa méjèèjì ni torí future wa ni ó dé jọ torí ọ̀nà tó bá tiẹ̀ gbogbo nǹkan ló ti fẹ́ tí mo ní fún dáadáa wa lọ lórí ká. Kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. Ìfẹ́ ló sáyé bọ̀. Ìfẹ́ tó sáyé ayé méjì máa bàjẹ́ ni èrè torí ṣìnà jẹ ló jẹ yẹn acid mo dà sílẹ̀ ayé máa bàjẹ́ ni ọlọ́pàá tún fẹ́ gún nàá rí lẹ́yìn ẹ̀yin olórí burúkú yìí. ọkọ ayé mi ti bàjẹ́ acid.
alágbára alágbára ní bàbá alágbára alágbára ní ọmọ alágbára ní ẹ̀mí mímọ́ alágbára ní mẹ́ta lọ́kan. Gbọ́ ẹ̀yájú ohun tí mo rí níwájú yín ní agbára púpọ̀. Èèyàn ńlá ni yín o. Ẹni tó gbọ́ ẹ máa tàn káàkiri gbogbo ayé ni yín. Báyìí náà pẹ̀lú bó ṣe lọ. Ẹ ga débi pé ẹ̀rù a máa bà ẹ̀yin fúnra yín. Ẹ wò ohun yòówù kẹ́ máa là kọjá, ẹ wò kò jẹ́ nǹkan kan nínú ibi tó Olódùmarè mú yín lọ. Ògo tó máa hàn sí gbogbo ayé ni. Ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ kóra yín ní ìjánu dáadáa. Ẹ gbọ́dọ̀ sojú kòkòrò. Ẹ gbọ́ mi dáadáa. Tẹ́ ẹ bá fẹ́ kí n tí mo sọ yìí ṣẹ, ẹ gbọ́dọ̀ ṣe ojú kòkòrò. Ẹnìkan ń ṣe kinní kí mi náà bá wọn ṣe, ẹ gbọ́dọ̀ ṣe o. Ẹ gbọ́dọ̀ nítẹ́lọ́rùn lórí ohun tí Olúwa bá ṣe fún yín. Tẹ́ bá ti ṣe yín, ẹ wò tààrà tọ̀lọ̀nà yín, kò sí wàhálà mọ́. Èmi ìpè ní tí n bá ti ṣojú kòkòrò. Dádì ṣe rí mi ní parọ́ fún gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi ó ti sú mi. Ó ti sú mi with the level of my education. Láti mo kàwé, I'm a graduate. Ẹ jẹ́ ìtọ́wọ̀n ọkùnrin. Ẹ̀mú iṣẹ́ tí mo bá wọn ṣe ṣá. Pẹ̀lú bó ṣe lé tó, iyẹ̀pẹ̀ ni mo máa bá wọn wà nínú odò. Nígbà tí wọ́n á ṣiṣẹ́ tán ìgbà míì gan-an, wọ́n máa lágbára fún mi, ó lè má fún mi lówó. Ìgbà míì dèkèrè tó máa fún mi lówó yìí ò ní tó nǹkan. Dádì ojú òní mo fẹ́ ṣe. Olúwa tẹ́ ẹ bá tó lọ́ bá ṣe lójú tẹ́ ẹ bá rí ọjọ́ iwájú yín, ẹ ní sọ tẹ́ ń sọ ẹ̀ mọ́. Ó tí mo sọ fún yín ní kẹ́ ẹ ṣàbójútó kẹ́ ẹ kíyèsí. Tẹ́ bá ti kíyèsí kò sí wàhálà mọ́, àlàáfíà ni fún yín. Kò jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ á gbàdúrà. Ọba ayérayé gbàdúrà fún ọmọ rẹ̀. Àmín Jésù. Don't even know that love exists until you came into my life, a brand new journey. Oríṣiríṣi ìṣòro ló wà ṣá. While some are busy looking for what to eat, others are busy paying hospital bills to the world. By this result, I think it's advisable for us to do vitro fertilization. Wo tí o bá fẹ́ kí n kú sí ẹ lọ́rùn, o láti fẹ́ mi lóyún ni o. See, let me tell you something. Tó bá kàn para ẹ lásán, tó para ẹ nítorí kò sọmọ àbí ọmọ nǹkan obìnrin tó pọ̀ máa bí twins. Àwọn náà mọ̀ pé o tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ayé ẹ̀ lẹ̀. Wọ́n náà mọ̀ pé yóò possible. Ayé ẹ̀. Babe! This is so unfair, Jaye. So unfair. Let me tell you something, man. I'm going to choose having children over and over and over again, even if it means sacrificing my life. Will you keep quiet? Will you keep your dirty mouth shut? I am telling you, if you die today, thousands of children will come for your burial. Mo ṣáà hope pé serious bí madam ṣe serious ẹ̀. Bó ṣe rí ọ̀rọ̀ ọmọ ó ṣe pàtàkì ẹ̀. Níbi sẹ́yìn ọmọ ẹ̀ka, ọmọ ṣe kókó. So, I want my own baby.
ṣe ń dáríjì mi. What are that is to you? No, tell me. Kí ni túmọ̀ ilé tó ṣe? So ìrònú àti ọ̀rọ̀ tó sọ èyí tó ṣe pé tí àgọ̀nà ṣe olùbàjẹ́ ogun máa bì. Ojú ò tí ẹni. Aren't you a medical doctor for goodness sake? Ọ̀rọ̀ wọn dàbí àtùpà tó tó ìmúlẹ̀ sí ayé tí ò rí di ara ẹ̀. Níbi tó dé gangan yẹn, níbi tó bá ọ̀rọ̀ ẹ̀ dé, stop! Darling! Because tó bá sọ kó dà bẹ́ẹ̀, tó bá lọ bà mí tí èkó ti bà mí, mo tọ́ bọ̀ mí lẹ́nu yẹn. Tó bá lè tọ́ bọ̀ mí lẹ́nu máa ń gẹ̀jẹ̀. No mind, I I hope I'm taking the right decision. Now, Lord, the father party, because I'm not that son. I'm not only what I'm going to go to that. Mrs. Lucas. Hey? How? For the best Yoruba movies this week, subscribe to Yoruba Movies channel on YouTube. Yoruba Movies channel. Tenny. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I'll be your refuge. I'll be your Superman. Agbára ìfẹ́ kó wá gbẹ̀mí wọ̀. Agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀.